fún ọmọ tó yẹ kó rìn ṣùgbọ́n tí kò rìn. Ẹ wo igi yìí ni wọ́n ń pè ní igi osè. Ẹ rí àwọn kan ni wọ́n kan àbàmọ́ yìí àbàrí àbàtún rí àbàtún rí. Àwọn bàbá wa máa ń pòwe kan wọ́n á ní ìpátá ń pa igi osè ńṣe ló ń san ara sí. Igi osè jẹ́ igi kan tó yẹ pé dìmọ́ ọ̀bẹ bá ṣe ń pa èpo rẹ̀ báyìí ní ìmọ̀ tóbi sí. Apá kì í ká igi osè o. Ẹ rí ṣe rí ẹ wo bó ṣe tóbi tó ṣe rí pápá ọ̀ka. So ni pé fún ọmọ tó yẹ kó tó àkókò tó yẹ kó rìn ṣùgbọ́n tí kò rìn, àwọn bàbá wa máa ń lo èpo igi osè fún ọmọ tí ó yẹ kó rìn láwọn àkókò tó yẹ kó rìn tí ó rìn. Bóò náà ṣe ń lò ó. Ìwọ tó bá rí fídíò yìí tó bá nírú ìṣòro yẹn send ẹ̀ share rẹ̀ torí kí àwọn tí wọ́n ní ìṣòro yẹn kí wọ́n lè rí. Ìwọ náà ó lè jàǹfààní nínú àdúrà tí wọ́n bá ń ṣe. Torí pé ọmọ tó bá yẹ kó rìn láàkó tó yẹ kó rìn tí ó bá ti rìn wàhálà ló máa kó àwọn òbí ẹ̀ sí. Ọlọ́run má dà wá sínú wàhálà. Báwo lẹ ṣe wá fẹ́ ṣe? Ó ní epo igi yìí ó lẹ máa pa tó máa pọ̀ ní abanko ó lélẹ̀ yìí. Ẹ máa pa epo igi yìí àti pa already gan tó máa pọ̀ yọ pọ̀ dáadáa òun ló wà nílẹ̀ yẹn ńlá pa sílẹ̀ yẹn. Tó bá ti pọ̀ kí ló kù? Epo igi ó ṣe yìí tẹ́ bá ti pa tó pọ̀ in tó kù òun náà ni epo igi ńlá. Epo igi ńlá ẹ máa lọ wá epo igi ńlá ẹ lè rà yẹn lọ́jà torí yẹn ò kọ́ mọ́ bí àwọn eléyìí. Ẹ máa kó epo igi ńlá mọ́. Lẹ́yìn náà ẹ máa wá lọ wá èèsàn. Lẹ́yìn náà ẹ máa wá kíni akọ òkúta. Ẹ máa wá fi akọ òkúta tẹ́lẹ̀ inú ìkòkò tẹ́ bá fẹ́ fi ṣe àgbo yẹn. Ìkòkò tẹ́ bá fẹ́ fi rẹ àgbo rírẹ ni kì í ṣe ṣíṣe o. Ìkòkò tẹ́ bá fẹ́ fi rẹ àgbo yẹn ẹ fi akọ òkúta tẹ́lẹ̀ ẹ dà èèsàn lé lórí. Èpo igi osè yìí pẹ̀lú èpo igi ńlá ẹ wá kó méjèèjì ẹ kó èpo yẹn ẹ kó lé lórí. Ẹ máa wá òkúta mẹ́ta ẹ fi ṣe ààrò sí ẹ̀gbẹ́ kan nínú yàrá. Kì í ṣe pé ẹ fẹ́ dáná sí ìdí ààrò yẹn o ẹ dáná sí o. Ààrò tẹ́ kàn rọra gbé ìkòkò tí ẹ fi kàgbó yẹn ẹ kàn rọra gbé lórí torí pé tẹ́ bá ti bomi lé lórí tán tẹ́ bá ti lè gbé sí orí òkúta mẹ́tẹ̀ẹ̀ta yẹn ìdí rí ò gbọ́dọ̀ tún kanlẹ̀ mọ́. Táwọn bàbá wa bá sọ pé kíndìí àgbo ọmọ kanlẹ̀ nílẹ̀ Yorùbá ó ní rísìn kì í ṣe fún ẹbọ kankan kì í ṣe fún ẹbọ ó ní rísìn torí pé àgbo tó bá wà nílẹ̀ ẹ̀lẹ̀ ó tètè máa ń bàjẹ́. Ó dàbí kí wọ́n gbé ká sọ pé ẹ má gbé epo pupa ẹni tẹ́ bá ti ń gbé ìdí epo pupa sílẹ̀ ẹ̀lẹ̀ yóò bàjẹ́. Bẹ́ẹ̀ náà ni àwọn àgbo kan bẹ́ẹ̀ gbé ìdí rí ò gbọ́dọ̀ kanlẹ̀ tó bá ti lè pẹ́ nílẹ̀ ẹ̀lẹ̀ ilẹ̀ máa mímọ́ àgbo yẹn máa bàjẹ́. Orí òkúta mẹ́ta tẹ́ fi sàrùlẹ̀ ọ̀rá gbélé lórí. Lẹ́yìn ọjọ́ karùn-ún yóò ṣe kíni ẹ bẹ̀rẹ̀ sí ní máa fi wẹ ọmọ yẹn láti orí. Lẹ́yìn ọjọ́ 5 tẹ́ ti gbé ẹ má dáná sí o kì í ṣàgbo ṣíṣe o àgbo rírẹ ni o. Omi lẹ́sì fi rẹ́ tẹ́ bá ti fi akọ òkúta tẹ́lẹ̀ ẹ dà èèsàn lé lórí. So àwọn epo igi méjèèjì epo igi osè àti epo igi ńlá ẹ kó lé lórí ẹ bu omi lé lórí ẹ gbé sórí òkúta mẹ́ta tẹ́ fi sàárò lẹ́gbẹ̀ẹ́ kan nínú ilé ó lè jẹ́ yàrá ó lè jẹ́ passage ibi táwọn ọmọ òsà ti ní ìdáná ní kẹ́ ọ̀rá gbé sí tó máa jẹ́ ẹ má gbé díẹ̀ kan lẹ̀ o ẹ má gbé díẹ̀ kan lẹ̀ o ẹ wà jẹ́ olùjọ́ 5 lẹ́yìn ọjọ́ karùn-ún ẹ wà máa yọ àgbo yìí ẹ máa yọ sínú ike ìwẹ̀ ẹ máa fi wẹ ọmọ yẹn láti orí. Tẹ́ bá ti fi wẹ ọmọ yìí látorí fúnjọ́ 5 ẹ ní fi wẹ̀ fún látorí mọ́ o àtọrùn lókùn tẹ́ fi lẹ́tẹ̀ tí mọ́ kórìíre ọmọ bá tóbi kọ́ bá lọ tóbi jù ní o kì í ṣe nǹkan kan o. Ọjọ́ 5 lẹ́ẹ̀ fi àgbo ìwẹ̀ fọmọ yìí látorí lẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ ìwẹ̀. Lẹ́yìn ọjọ́ 5 tẹ́ bá fi àgbo ìwẹ̀ fún ọmọ yìí látorí ẹ̀ tó wá ní fi wẹ̀ fún látorí mọ́. Ṣé ẹ mọ̀ pé ọjọ́ 5 yẹn ti pé méjì ẹ kọ́kọ́ fi àgbo yìí lẹ̀ fún ọjọ́ 5 tí ó fi toró dáadáa. Lẹ́yìn ìgbà yẹn tẹ́ bá wá fẹ́ bẹ̀rẹ̀ sí ní fi àgbo ìwẹ̀ fọmọ ẹ tó wá fi wẹ̀ fún ọmọ yìí látorí fún ọjọ́ 5. Lẹ́yìn ọjọ́ 5 ẹ wà ní fi wẹ̀ fún látorí mọ́ yóò àtọrùn lókùn tẹ́ ti máa fi àgbo ìwẹ̀ fún látọrùn délẹ̀
látọrùn délẹ̀ tómi bá dẹ̀ ti ń tán nínú rẹ̀ ẹ tún máa bu omi míì sí ẹ tún jẹ́ kó máa toró ẹ tún máa fi wẹ̀ fún pẹ̀lú ògo Ọlọ́run ọmọ náà yóò dìde yóò rìn pẹ̀lú àṣẹ Ọlọ́run ọmọ náà yóò dìde yóò rìn torí pé ewé kan látẹ́síkútú mi ń wá rọ́kàtí ìláyà alámùhá nǹkan kan ò lè ṣe kọ́nà ọba ọmọ mọ̀ sí o pẹ̀lú àṣẹ Ọlọ́run léwé fi ń jẹ́ légbò fi ń jẹ́ o torí ìdí eléyìí ẹ lọ lò ó fún ẹni tó bá wá fẹ́ dá sítọ́ lọ́hùn látara wa torí pé a ní foundation tá a fi ń ṣe ìkúnlọ́wọ́ fún àwọn ọmọ aláìní fún ẹni tó bá fẹ́ ran àwọn ọmọ aláìní lọ́wọ́ tó fẹ́ ran wa tó jẹ́ pé àwa ló fẹ́ ran o lè fi any amount anything tó bá ní o lè fi sí orí account number yìí Jaiz Bank ní 00 19 19 59 99 00 19 19 59 99 Jaiz Bank Sujaif ló máa gbé wá Sujaif Foundation Sujaif ló máa gbé wá fún ẹ so orúkọ foundation wa nìyẹn fún ìkúnlọ́wọ́ ọmọ aláìní tàbí ó tiẹ̀ fẹ́ fi nǹkan ó fẹ́ fi tó fẹ́ fi kún wa lọ́wọ́ nú àwẹ̀ tó ra máa ń pín nǹkan nínú àwẹ̀ a sì máa ń ṣe kíni a máa ń ṣe ìfitọ́ a máa ń fún àwọn èèyàn lóúnjẹ ọ̀fẹ́ nínú àwẹ̀ pé ó tiẹ̀ fẹ́ ó fẹ́ fi owó tiẹ̀ bẹ̀ láti ìsìn torí àwẹ̀ ti ń súnmọ́ wa tó bá jẹ́ pé bóyá fún ìkúnlọ́wọ́ àwọn ọmọ aláìní lọ fẹ́ ràn wá lọ́wọ́ lé lórí ẹni àmàǹtì tẹ́ bá ní tàbí ó tiẹ̀ fẹ́ fún wa ní nǹkan gangan bá wa fi síbẹ̀ pé ó wù àkó fáfáà ní nǹkan o nǹkan ran ọmọ aláìní lọ́wọ́ látara wa Jaiz Bank 00 19 19 59 99 Sujaif lórúkọ foundation wa torí ìdílé ẹ máa fàdúrà ràn wá lọ́wọ́ kọ́lọ́n jẹ́ kẹ́mi wá ogun o kọ́lọ́n ṣe dáadáa fún wa kọ́lọ́n má pa wá báyìí ẹ máa ṣe iná àti iná kan fún wa lópin ìgbà tá à ń bẹ láyé kọ́lọ́n jẹ́ mi wá ogun táàbà tó ń wá sí mọ́tò bá fídíò ìpàdé má gbàgbé láti máa fi kúlú wà láwùrán ránṣẹ́ sí wa o torí pé gbogbo tá à ń fi lè ààyò kankan kò ń bẹ o wàláhì ààyò kankan kò ń bẹ ààyò kankan kò ń bẹ bó ṣe rí nu àwọn èèyàn dẹ̀ ti lo àgbo yìí àwọn èèyàn ti lo àgbo yìí ṣiṣẹ́ gan o Ọlọ́run dẹ̀ máa fi kún fáyà kan sí pẹ̀lú ògo Ọlọ́run tí wọn náà bá lò bí kúdúrátì láì ta'ala bí ìdínì láàyè Ọlọ́run bá yóò jẹ́ kó ṣiṣẹ́ fún wọn náà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.